Hello. Ẹ̀yin èèyàn mi, a kú àsìkò yìí o, ṣàlàáfíà la wà o, a kú bó ṣe ń lọ, a kú tẹ́tí gbọ́ wa. Ṣé mọ̀ pé Ògúnjayé ó tún ti gbé ṣe ẹ̀ dé? Wọ́n ní ọ̀rẹ́ ìyá ìbejì àtọwọ́dá, ìyẹn olórí Tóbi, wọ́n tún ní àwọn ò ní gbà, àwọn ò fẹ́ gbọ́, àwọn ò fẹ́ gbà, ní pé ó dìgbà tí wọ́n bá bá Naomi kanlẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run ọba àyanu, ọba dákẹ́dájọ́, ó wà ní ìdí àrò tó ń sebẹ̀ fún Queen Naomi. Lọ́ba ni ọ̀rẹ́ wa sọ pé ìta ń ṣe é kù, ó lọ rojọ́ Naomi fún ọ̀rẹ́ ẹ̀ o. Ọ̀rẹ́ ṣe wá ní kó jẹ́ kó gbẹ́nu dákẹ́jàre. Ó ní babaláwo kan tóun ní tó tún gbóná. Ẹ mọ̀ pé kò sí ni wọ́n máa ń tẹ̀ mí. Wọ́n ní ibo ní babaláwo ọ̀hún wà o. Ló bá mú ọ̀rẹ́ rìn. Ọ̀rẹ́ Tóbi lọ́ba, ó mú Tóbi lọ sí ibi tó ti máa ṣáájò. Wọ́n ní bó ṣe débẹ̀, irú àjò wo ló fẹ́? Wọ́n ní òun fẹ́ kí ọ̀tá Naomi kó ya wèrè, pé nǹkan táwọn fẹ́ ni. Tí babaláwo bá ti ṣe yẹn fún òun, àbùṣébùṣe ló bá tán. Babaláwo ṣe bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ o. Wọ́n ní babaláwo sọ pé kí ni tó fẹ́ ṣe yìí? Ṣé ni tó fẹ́ ṣiṣẹ́ yìí ṣá? Pé ṣé pé lóòótọ́ ló deserve nǹkan tó fẹ́ ṣe. Ó ní nǹkan tó máa ṣe nìyẹn o. Babaláwo bá ṣe ó fẹ́ ṣàjẹ́ kí ọ̀tá Naomi kó ya wèrè. Ọ̀rẹ́ ẹ̀ ni ó gbọ́ ọkọ ọ̀rẹ́ òun ni, ó ṣe gbá ó ṣàwọ̀ pé àwọn kí ló ń jẹ, àwọn gbàrànmídẹlẹ́rù tí wọ́n ló máa ń le jù. Wọ́n fẹ́ gba ikú oníkíkú. Wọ́n lè gba ikú náà ni o. Wọ́n ní before you know it, wọ́n ti ń ṣe babaláwo náà ti ń ṣe tiẹ̀, ó ti ń ta bíọ́bíọ́. Wọ́n nígbà kan, wọ́n ní ẹ̀ẹ̀kan náà ni wọ́n sọ pé àrá dún. Wọ́n ní bó ṣe sán ọ̀rẹ́ Tóbi lọ́ba pa nìyẹn o. Wọ́n ní kò jí o. Up tí wọ́n ṣe ń sọ̀rọ̀ yìí, wọ́n ní kò jí. Wọ́n gbé lọ sílé aláwo, wọ́n ní kó tó gbé lọ sílé hospital. Wọ́n ní bí babaláwo ṣe bẹ̀rẹ̀ sí ní, wọ́n ní babaláwo kéré mọ́lẹ̀. Ó lóun sọ fún Tóbi o pé nǹkan tó ń gbé wá yìí pé irọ́ wà nínú ẹ̀ o. Ó sọ fún wọn ní kó ṣe. Bẹ́ẹ̀ ẹni tó mú lọ sílé aláwo, wọ́n ní nǹkan kò ṣe Tóbi o. Pé bí òun àti babaláwo ṣe sáfi ọ̀rẹ́ Tóbi lẹ̀ ní ọ̀dọ̀ babaláwo bó ṣe sá lọ ààfin ni. Pé tóun ò bá tètè kúrò, wọ́n ní tójú má rí bíi pé gbogbo ara lògùn ẹ̀. Wọ́n ní ṣe ni Tóbi lọ́ba sá kúrò, tó sá lọ sáàfin pé kí kábíyèsí gbà òun. Kí kábíyèsí kò mọ nǹkan tó ṣẹlẹ̀. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní kà bòròbòrò nìyẹn. Pé kí nǹkan kan má tó lọ ṣe òun, kó òun mọ nǹkan tó ṣe ọ̀rẹ́ òun. Gbídígbìdì bó ṣe wá sọ fún pé kábíyèsí. Kí nìdí kábíyèsí ti lọ wádìí? Kí ló ṣẹlẹ̀? Ó ní kí kábíyèsí gbà òun. Nǹkan kan ń ṣe òun. Wọ́n ní kí ló dé bí wọ́n ṣe gẹ́ẹ̀sì pé Ògúnjayé òun ló strike ọ̀rẹ́ Tóbi lọ́ba down. Wọ́n náà sáfi ilẹ̀ bẹ́ẹ̀ babaláwo ti ná pápá bora. Tóbi lọ́ba ó ti ń wá bóun ṣe fẹ́ sá kúrò ní ààfin. Now wọ́n ní òun ló mú ọ̀rẹ́ jáde, bọ́ọ̀rẹ́ ló mú jáde. Ṣùgbọ́n ọwọ́ Tóbi náà ti fẹ́ bèrè ọ̀rẹ́ Tóbi lọ́wọ́ ẹ̀. Wọ́n ní ṣe ni Tóbi ferege tó sá kúrò pé kí kábíyèsí gbà ó. Wọ́n ló sì sá lọ. Wọ́n ń wá Tóbi o. Ọ̀rẹ́ tó mú lọ sọ́dọ̀ babaláwo òun ni Ògúnjayé tán ló strike down bẹ́ẹ̀ yẹn o. So Tóbi ti wọ́gà o. Wọ́n wà o.
wọ́n ní ìkà ò dáa, ọ̀rẹ́ wa ẹ má jà ṣe é. Ká lọ màá mú ẹ lọ sọ́dọ̀ babaláwo tó gbóná, ká lọ màá mú ẹ lọ sọ́dọ̀ babaláwo tó ṣe kinní. At the end of the day wọ́n forí ara wọn fà. Gbáwo ni Ògúnjayé ò ní fàbọ̀ padà sórí Tóbilọ́ba? Bẹ̀tẹ̀ ó kọ́kọ́ strike ẹni tó mú un lọ sí ọ̀dọ̀ babaláwo. Wọ́n ní kán lákátá lọ́nà kán tó wá fàbọ̀ fàdìẹ. Òun lọ̀rọ̀ Tóbilọ́ba o. Wọ́n ní Tóbilọ́ba ti sá lọ. Wọ́n dẹ̀ wá ń wọ gbà. Níbo ni Tóbilọ́ba lọ? Níbo ló sá lọ? Níbo ló ṣe? Wèrè tán ní tó lòun fẹ́ jẹ́ kí Naomi yà. Òun ti sá síta. Bí wèrè yẹn òun ló máa ṣe. Bí wèrè yẹn bí Ògúnjayé dẹ̀ máa strike ẹ̀ down bí ti ọ̀rẹ́ ẹ̀ gbọ́dọ̀ lóye. Bẹ̀tẹ̀ wọ́n wá Tóbilọ́ba. Ẹ̀yin èèyàn mi, ẹ ní kí olúkálùkù wa kí wọ́n máa ṣọ́ra ṣe, kán dẹ̀ máa tọwọ́ wọn mọ́ wọn bá ṣọ́, kán má bàa ṣèkà mọ́. Kán mọ bọ́n ṣe ń ṣèkà ní Ògúnjayé tó ń dì pẹ̀lú wọn. Ó padà bọ̀, kò sí, wọ́n ní ẹgbẹ̀rún Sàámù lè sá mọ́ Ọlọ́run lọ́wọ́. Kò sí ibi tí Tóbilọ́ba fẹ́ sáré láyé yìí. Ọwọ́ Ògúnjayé máa tẹ̀. Nítorí pé ẹni bá ṣe nǹkan tẹ́nìkan ṣe rí, ojú á rí nǹkan tẹ́nìkan ò rí rí. Ó di dandan. Ó di dandan. Ìgbà tẹ́ ẹ̀ bá fi Naomi lọ́rùn sílẹ̀. Tẹ́lẹ̀ sọ pé Naomi o, àforí àfọ̀run, ẹ̀ ní gbà, ẹ̀ ní ṣe, ẹ̀ ní mọ̀. Nígbà tẹ́ ẹ̀ bá ti gbà lẹ́rọ̀, ẹ gbà lélẹ̀. Torí àwọn olórí wọ̀nyẹn, Ọlọ́run ló mọ nǹkan tí kábíyèsí fi wọ́n ṣe láàfin. Kán máa ṣe ẹlẹ́yà, kán túbọ̀ máa ṣe ẹlẹ́yà. Ṣèbáwa náà asọsọsọsọ wọ́n lọ́ọ̀ ní gbọ́. Bí kábíyèsí gan ò fẹ́ gbọ́, àwọn olórí náà ò fẹ́ gbọ́. Ó dìgbà náà nà à ń retí nǹkan tó máa tẹ̀yìn ẹ̀ yọ. Ẹ̀yin èèyàn mi, wọ́n ní kòńdú kò pọ̀ ṣókí lọ́bẹ̀ òbí. Báwo ni kábíyèsí ṣe ń ṣe pẹ̀lú àwọn olórí láàfin? Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi dá sí i. Ṣé èyí tí kábíyèsí yìí ń ṣe láàfin ṣó yìí bójú mu? Ibi yìí lágbára o. Nǹkan tó bá yàn lẹ́rù kò ju eléyìí lọ. Kí ni kábíyèsí ń fi àwọn olórí ń wá láàfin? Ẹjọ́ ta ni wà ní? Kí la máa sọ eléyìí sí? Ṣé kábíyèsí lẹjọ́ wà lọ́wọ́ ẹ̀ ni? Àbí àwọn olórí ni ẹjọ́ wà lọ́wọ́ ẹ̀? Ẹ bá wa dá sọ́rọ̀ yìí ẹ̀yin èèyàn mi. Ẹ bá wa share, kẹ́ bá wa like, kẹ́ dẹ̀ bá wa fi tó kù sí comment section. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Láyọ̀ o. Bye.